nífẹ̀ yẹn àfa ẹ̀lọ́ pàtì wàláì èdè ní àfisẹ́nì àfa àti bá mu títí fọtí lóògùn wọ́n gẹ̀ẹ́tì ẹ̀ ní. La ilaha illallah. ẹ súnmọ́ àwọn àgbàlagbà àwọn òláṣìírí òsì àti kúndí àti kùndí àti kúdíkùdí kò sí èyí tí ó wà kúndí kùndí kúdíkùdí ìran mẹ́ta ni kúndí ó fa kùndí lọ kùndí fa kúdíkùdí lọ kí ni àádá náà ní sùkúl náà lọ́wọ́ lónìí fáà tí àwọn bàbá wa fi kalẹ̀ pẹ̀lú ewé iṣu tó bá rẹ̀ lórí igi mo la tí lóyún ilé wọn láàfọ̀ tí kò níjọ́ tí ká máa fọ tí lu ògùn ṣẹlẹ̀ báyìí ṣèbáyìí ló mú wa ni ṣèbá bá àgbàlagbà láyé tí ò ṣerú ẹ̀ ẹ já padà ibi tẹ́ ẹ mú lé yìí ó tó. كنت من قربتي أفر إليه. olùgbọ́kẹ́ bá mi jà ọ̀rẹ́ ń gbogbo wa ṣùgbọ́n bí ṣe fẹnu kàn ní ọmọ bá mi jà àwọn mi ò kú mi lórí fóònù ọ̀rọ̀ títọ̀ fẹnu kan ọ̀sọ́ra rẹ mo lè já jọjà ọwọ́ ọ̀tún mi kẹ́ ọwọ́ òsì mi kò gbogbo ta ni ò ti parẹ́ irú yín mọ́ táwọn àwọn sọ̀rọ̀ ọ̀jà bí ìwọ tíyàwó rẹ̀ ń nà ní. ṣùgbọ́n mi ò fẹ́ kẹ́ni àtàwọn àfáà náà jà kí ni àwọn ọmọ ìbíjà wa lè ibi tí mo ti dé yìí ó tó bàbá kéèyàn wọn ha kúránì kó fọtí pọ̀ láyé mo sunwó ilẹ̀ ló tọ̀ haru olùsílẹ̀ ọlọ́wọ́. كنت من قربتي أفر إليه. ẹjọ́ ògbẹ́kẹ̀ mi ẹ̀jẹ̀ kẹ́kẹ́ wà fà ẹ méjì àjọ jà ẹjẹ́ agbóra wa yé ni ǹjẹ́ gbà tá àti ìmú sísáàjì èèyàn ǹjọ́ tó ti wá mú tẹnu rẹ búlò bí sálángá kí lọ ti gbé wá fún ọ òfò náà ló gbé dè kálukú wa rẹ̀ yàn kọ́ ní kí wọ́n tó ti bẹ̀rẹ̀ àwọn ọdún ìlà ló ti sùn wọn wọn ní ẹjẹ́ wa rọ̀ lẹ́yìn ṣé wò gẹ́ẹ̀tì ara wọn mọ́ ọ̀wọ́n tí fáwọn fà lójú agbo àlàálá ìlà wọn dá kò dá wọn ní àgbo ìsíríọ̀sì ọ̀rọ̀ ẹja máa wọ̀ lọ́dún wa ìgò sinapu ẹ̀yin tẹ́ fẹ́ ta owó tẹ́ fọ́ọ̀mù lẹ́gbẹ̀ẹ́ dà lọ́ra gbọmọ ẹ̀fọn lẹ́yìn wíńdò wọn ẹ̀ sa ìgò tí ó sùn yìí mo ń sọ yìí mo tún wá bẹ̀bẹ̀ fún ẹjọ́ kan máa jẹ àmú mọ́ ẹ̀yin tí máa mú kó mọ̀ bù mọ́ ẹ tí ẹ̀ dán pé tí ì bá mú ọlọ́run fẹ́ kọ́ kẹ́mi mo tún fọ ọlọ́run bẹ̀ yìí tóra àti jàjàjà máa fẹ́ rí mi ní ìṣòro yìí ẹ bá níbi tí mo gbà wá kan gbọ́ ẹ gbogbo ọmọ rẹ mú tí ẹ̀rí tó ń lò látàrọ̀ tí ń láàgùn ó ti tẹ́ lábẹ́ láti inú ọkọ̀ fún ìdí nìkòsí tí ó máa mọ̀ ẹ̀dá kò sí irú wa ẹ̀bẹ̀rù tó bá pàdé ọlọ́run kódà wọ́n ti jẹ ilé tí ń jẹ́ wọ́n náà ibi tí ọlọ́run sọ fún mi ní gbogbo tó lè pààyàn tó sọ mi ń bẹ dé ìwọ́n ti jẹ gbogbo tó lè pa síwájú ọlọ́run sọ mi ń bẹ èmi jẹ lóde ọkùnrin jẹ lẹ́sọ̀gbọ́n ni nígbà tí ra búrẹ́dì ní ọkọ̀ bó ṣe kú ní múra lájàsẹ́ ló lọ nà kí ọwọ́ tàbí ó ṣàgbákò. wọ́n قربتي فأين المفر. mo lè wá jẹ bisikíìtì oníye ní ọkọ̀ mi tí mo fi débẹ̀ mo jẹ débẹ̀ ni lẹ́bi pé tètè wojú agbo mo ń jẹ mí bà lọ́wọ́ ni mo ní ọmọ jẹ́ kiri lódò ara mi dáadáa mo sì fomi tì í fífi nà kàn bá dá mi mà mo jẹ lẹ́nu géètì yín bẹ̀ ni nípa mẹ́ta náírà fún mi lọ́rùn mo jẹ méjì ní ẹyẹ mo fẹ́ ní yòókù èyí lè máa wọ́n ma wọ́n lọ́rùn ọ̀rùn tó lè dáná sí dáadáa ìgbéjì rẹ̀ oníró èyí ló gbá wọn lọ́wọ́ ẹ̀ tiẹ̀. ó ti mú káká dúró. قربتي أفر إليه. káká dúró ló mú jẹ. ẹ jẹ́ àtẹ́wọ́ àdúrà wa. wọ́n قربتي فأين المفر. èyí tí mo fẹ́ sọ yóò dùn àwọn èèyàn púpọ̀ àlè àwọn jìnnú wà ní kíbu. kéèyàn ní ìgbéraga ẹ dákun kí wọ́n á débi nísù kí wọ́n á lè mi làáfà àgbà yìí kí ìmú kọ́ yín ẹ fún mi níwọ̀ mo fún mi ní iṣẹ́ àfà àgbà yìí ìmọ̀ọ́mú àgbà yìí ní àmọ́ ló mọ kí ó jù mí lọ níbi kí ló ní tọ̀ ní fún èèyàn nítẹríba kí ló sì wá àfà tó jọ rẹ̀ lójú kí ni jọ ọ́ lójú nínú ìmọ̀tọ́ ní ẹlòmíì ò dé fìlà tó lè ṣe ọ sí wẹ́wẹ́. àwọn àwọn ọmọ ìjọba wọn lójú púpọ̀ ó ti pọ̀.
gbogbo wa tá alájí àgbà owó pẹ̀lẹ́pẹ̀lẹ́ tẹ́tún sọ ayé ṣe ọ̀dọ́ kan wá fẹ́ máa ṣe bí wọn nísìn àní alójú àgbo yìí alága wa ní ìwọ là ń bá sọ̀rọ̀ ẹni tí ó fún ilé owó tẹ̀lé kọ́ mọ́sáàsì lọ́ọ́ lakọ̀ mọ́ lórí tó ẹbí ń lọ létí ń gbé. èèyàn máa ń ní ìtẹ̀ríba àtàwọn àgbọ̀. bàbá Al-Imam Yunus nígbà tí wọ́n fẹ́ wá fúrógíráàmù yìí bàbá ìmọ̀ràn ti ní sìn àwọn ní ẹ̀dùn ní lójú aago fúnra wọn ibi gí ilọkọ̀ mi gbà wọlé àwọn ṣe yà ìmọ̀mọ́ fàdé fúnra ara wọn náà wẹ́kọ̀m tí wọ́n ju àná wọn. kí lọ jẹ́ tọ̀dọ̀ rẹ̀ lójú ọbẹ̀ náwó rí yà èyí náà tí òkè ń kú yà ẹ̀náwó kálámù ó dáa náà kálámù ń fún wọn fún ọ. ààrẹ ni tí òkè ó la ti lè rówó kì í sara àfa àtọmọta kéè ẹ̀dọ̀ gba sí fúnra yín ni. ọ̀káká tó lé ní òkòkò ọ̀nìyàn ni wọ́n dọ̀ta fúnra wọn. ẹ máa respect àwọn tí ò kéwú ara wọn lẹ́ẹ̀ ti jẹun. wọ́n lẹ́yìn tí ò mọ kéwú àlùmọ́kọ́ fà. yóò dùn ikú dì ẹ̀dì kọ́ọ̀fù. nígbà wo ni yóò sọ ibi ni yóò sí bí nàá pé. ó láì jí ẹ. bàbá kọ́bà ní. lọ́gbà gàmí kí n ṣàdúrà. fa àyínà al-mafar. torí mi ti lọ ní sìkìtì wọn kò rú ọbẹ̀. mọ̀tòrò mọ́kàs ọlọ́ba mójútó. mo wẹ́kọ̀mù yín sí ọ́fíìsì wa kò ní bu yín nírú. kí ló dé sàmí. ọlọ́run ti rọ̀ yín lọ́rùn. pẹ̀lú ògbó ọlọ́run tó ẹrù tẹ́ ẹ fẹ́ gbé pọ̀ yóò rọ̀ yín lọ́rùn. ẹ ní sá lọ. bí wàhálà fẹ́ pa mí mo fẹ́ sá. kò ní tọ́ sí i. mọ̀tàzí fòdì kàróòlì. mọ̀tàzí fòdì kàróòlì. ẹkún ni wọ́n gbàdúrà ní àdúrà. fòdì kàróòlì.